lẹ́san Ọlọ́run ọdún wẹ́ni kọ̀ọ̀kan kápáyọ Ọlọ́run ká máa kúrú pé ọya ọjọ́ kan bọ̀tá lọ bá Ọlọ́run ká máa di ẹrù lójoojúmọ́ a sì bẹ̀ Ọlọ́run gbogbo àwọn ọmọ ya wa láti lọ bá Ọlọ́run ọlọ́bá ní fún ìbá ní kẹwọn bá ní gẹ wọn nígbà fẹ́ parí Ramadan àwọn àfáà wa ńláńlá ọ̀nà ni Ọlọ́run mú sọ́dọ̀ àtàwọn èèyàn pàtàkì àgáyìnlú Èkó wà yìí Dr. Mustapha Ali inú àwọn ògbóǹtarìgì inú àwọn mùsùlùmí inú tàn inú ìmọ̀ ìwòsàn eléegun tó ti pò lọ́hẹ̀dì góbì a wà ní tìkáfù náà ni ní Friday ìjẹjọ ní a kéde fún wa pé nírọ̀lẹ́ afọ́wà ìjáde láyé ìtìkáfù náà la gbà lọ síbẹ̀ láwátá kúrò níbí láti lọ sí jẹ̀násà wọn orí bẹ́ẹ̀ náà láwà ọ̀kan náà tó tún jẹ́ bàbá fún wa lọ́jọ́ ẹ̀ náà aná tó jáde láyé ìjọ kan lásìn wọn sáyè kan náà ní ọjọ́ sátidé tí àwẹ̀ di 29 Ọlọ́run bá ní foríjì wọn Ọlọ́run bá ní kẹ́ wọn àdúgbò àwọn afá àti àti lọ nínú Ramadana yìí wọ́n pọ̀ ní Nàìjíríà wà tí níta ọ̀kanú àwọn afá àgbáyé Abu Ishaq Al-Huwaini afá aládìsí ni lásìkò tá a wà yìí ẹni tó sí dẹ́nu afá aládìsí kéré bàbá dáadáa ni a náà ti lọ nínú àwẹ̀ náà lọ Ọlọ́run bá ní fún ìbá ní ọ̀kanú ọmọ wọn Ọlọ́run mú sọ́dọ̀ Ọlọ́run bá ní foríjì Ọlọ́run bá ní rọ wọn lójú ọmọ dáadáa lọ́mọ náà Ọlọ́run bá ní rọ àwọn òbí ẹ̀ lójú o bá ní foríjì o kọ́ wá má fi rú ẹ̀kàn wọn má kọ́ lọ má fi kàn wá náà lọ́n wá jẹ́ kọjọ́ jìnà síra wọn torí pé ikú ọmọ lè lára ìwádọ́ sọ ọmọ kékeré ọmọ àgbàlagbà ọmọ tó tó wá yàn tó yanjú ní inú àwọn ọmọ lásìkò tó lọ́n bùn lẹ́bùn ó dángájá lédè Lárúbáwá ó dángá lédè Gẹ̀ẹ́sì ọ̀jọ̀gbọ́n ni onímọ̀ ni ó ka ẹ̀kọ́ ẹ̀jìnà nǹkan ńlá ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run bá ní rọ wọn lójú má fi rọ ẹ̀kàn wọn má fi kàn wá náà ẹ̀rì lẹ́yìn náà mo fẹ́ parí tó wà mí lé ní o náà ni ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n ọ̀rọ̀ Gaza ó ti dójú ẹ̀ pátápátá wọ́n pariwo níjẹta àtàná wọ́n ní dakhalina fil majaa tama wọ́n láti bọ́ sínú ebi pátápátá kò sí nǹkankan tó wọ̀lú yẹn mọ́ báyìí kò sóúnjẹ kò sómi ìlàásí ilé iṣẹ́ búrẹ́dì wọ́n ti pa níjẹta wọ́n hàn na gbogbo tí jàǹfà ní ọmọnìyàn mọ́ wọn láàmà kò sómi wala ta'ama kò sóúnjẹ kò sásọ ládàwà kò sóògùn àwọn ṣẹlẹ̀ sí yẹ wọn àgbò tí wọ́n pa wọ́n gbogbo ayé sí ń wòrán ìtò wá burú jù ní al-alam al-islami àgbáyé àwọn mùsùlùmí wá burú jù gbogbo àwọn àfáà wá pariwo sí wọ́n sí àrí wọ́n tó kọ̀wé síta lánàá níjẹta ìjádà alam al-muslimin àpapọ̀ àwọn mùsùlùmí àwọn àfáà islam àgbáyé aná tó pariwo síta mufti Libya mufti Oman àwọn ayatollah káàkiri àgbáyé wọ́n pariwo síta pé bóò láṣẹ wá máa wòrán báyìí ẹjẹ́ wọ ọmọnìyàn a sì ní ìgbìyàn kẹ́ ń bẹ lájá ń pè ní United Nations àwọn náà kan bẹ Security Council àwọn kan bẹ human rights mbò ní àwọ̀ àbáyìí nílẹ̀ ayé sí àfẹ́ pa wọ́n run ni wọ́n mọ̀ dáàmù kí lẹ́sẹ̀ wọn tí wọ́n dáa tó fi lé tó báyìí tí ó wá sí káwà taraka ààrẹ ń ta lè kí ìjọ lọ́ọ̀bá náà lọ ìrọ̀ Ọlọ́run àti ń pè ẹ bá sì mọ́ ń pè ẹ ìrọ̀ Ọlọ́run mọ́sá ìdáwà lóhun ọmọ ìyá wa ìbániràn wọn lọ́wọ́ bá ní dúró tí wọ́n bá ní rí aburúkò lórí wọn bá lè lànàánú rẹ̀ kàn wọ́n
innahum du'afa faqawwihim ọ̀lẹ ni wọ́n bá ní fún alágbára innahum adillah wọ́n ti sọ wọ́n dẹni àbùkù fa'izzahum bá ní sọ wọ́n dẹni yìí innahum fuqara wọ́n ti di aláìní faghnihum bá ní wọ́n lọ́rọ̀ Allahumma unsur ibadaka al-mu'minina fi kulli makan Allahumma unsur ibadaka al-mu'minina fi kulli makan Allahumma unsur ibadaka al-mu'minina fi kulli makan Allahumma unsurna jami'an Allahumma unsurna jami'an Allahumma la tad'a min hadha dhanba illa ghaffarta wala hamma illa kashafta wala quwwata illa nafasta wala 'ayba illa satarta wala fasada illa aslata wala taiba illa qabilta Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa inna al-batila batilan warzuqna ijtinabahu Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha mawlaha اللهم اغفر لنا ولوالدينا والمؤمنين والمؤمنات ولعلمائنا ومشايخنا واخواننا واخواتنا وبناتنا وابنائنا اللهم كن لهم جميعا ورحمهم جميعا يا ذا العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وبارك على محمد كما باركت على ابراهيم انك حميد مجيد سبحانك اللهم اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله أكبر